Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV wò sùwòbí. Wọ́n tó yìí ti gòkè àgbàre lórí ètò kọjá. Ó ti gòkè ròdò ẹlọ́rí ewa wọ́n sì tó yìí ti gòkè ẹlọ́rí ètò kọjá. Mo bá wẹ̀ mọ́. Ó jí ire lóko ilé. Ó wọ́n fi rògbòdò. Ó jí ire ní sàárẹ̀. Ó wọ́n fi rògbòdò. Ó jí ire ní sàárẹ̀. Bíbà yíká bá ti òwe làbó ṣe kú. Dáró dáró tó dáró, aṣọ rẹ̀ ni yóò fi rẹ̀. Òun lọ tó lọ sùn, ara rẹ̀ ni yóò fi rẹ̀. Ẹni bínú ẹ̀rọ, ara rẹ̀ ni yóò fi rẹ̀. Síìmù ògún márùn-ún pípé wá ò kà á jẹ́.
jẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Mo bá jẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Mo bá jẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Àní mo bá jẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Mo bá jẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Mo bá jẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Bàbá jẹ́ ọmọ alárẹ̀. Owó ni bàbá ìdùnnú. Owó ni kékeré ìdùnnú. Owó ni bàbá ìdùnnú. Owó ni ọmọ alárẹ̀. Bàbá jẹ́ ọmọ alárẹ̀. Àní mo bá jẹ́ ọmọ alárẹ̀. Mo bá jẹ́ ọmọ alárẹ̀. Àní kò sí tí bàbá olórí. Olórí bàbá ìdùnnú. Olórí Ọba
Local Mama Kabiesi is a Imperial Majesty. Oh, ni ade Baba today Akonde Ogunsi Ọ̀jájá elect. Ẹ jẹ́ sọ pé Kábíyèsí o. Àti gbogbo àwọn bàbá wa ọba ládéládé tí wọ́n wà bí torí àsìkò torí bàbá ṣe ń kúrò bí ìsinsìn bàbá àti bàbá wa Odole tuntun pẹ̀lú gbogbo àwọn bàbá wa Kábíyèsí wọ́n lọ bí ìfilọ́lẹ̀ lẹ́yìn náà ni wọ́n lọ sí gbàgede ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a fẹ́ kó di kó máa di wọ́lùkọlù àwọn tí wọ́n bá ń tẹ̀lé àwọn bàbá lọ nìkan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a kí bàbá wa Sir Dr. Adebutu Kesshington.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Swoby.